ẹ wá bá mi dìde lórí ẹsẹ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi bá ẹni mẹ́ta péré. Ẹni mẹ́ta ni kó kú lójú kan kó lọ bá wàá ṣèkọ̀wé wàá sọ pé my mommy èmi ni rékàn nílùú Àbújá. Ẹ dìde èmi ni rékàn ní ìlú Àbújá. Mọ́mì yẹn ó yá fi ẹni mẹ́rin kún kó jẹ́ bíi méje. Make sure kó rìn lọ bá wọn pẹ̀lú ìgboyà. Wà ní sà èmi ni rékàn nílùú Àbújá. Sọ fún wọn pé èmi ni rékàn ní ìlú Àbújá. Tó o bá ti sọ bẹ́ẹ̀ a fẹ́ kí hallelujah méje yẹn sọ́ba àwọn bàbá ṣe fẹ́ lọ yin Ọlọ́run. Ẹ ní jẹ́ kí hallelujah yẹn bá yín lórí ìjókòó. Are we ready to give him shout of hallelujah? Wọ́n á máa fò sókè ní ìgbà méje a fẹ́ kí hallelujah yẹn. Gbogbo èèyàn tí ń bá ti ní 1 2 go wàá ké ju níbo ẹ lọ pẹ̀lú ìfòsókè. Ẹsẹ̀ ò gbọ́dọ̀ sí lórí ilẹ̀ ó máa wà nínú òfurufú báyìí. Are you ready? Everybody 1 2 go shout hallelujah. Come on, give the Lord a big shout of hallelujah. Hallelujah. Oh yeah, if you go see Lord, you go. Are we ready to praise him now? Oh yeah, so now go de Yesu. Na go de Yesu, Yesu seriki. Na go de Yesu. Na go de Yesu, Yesu seriki. Wàá máa juwọ́ yẹn báyìí sí Ọlọ́run. This is North Central of Nigeria. Na go de Yesu. Na go de Yesu, Yesu seriki sọ bẹ́ẹ̀. Na go de Yesu. Abuja làwa yìí. Na go de Yesu, Yesu seriki. Ó yá ju ọwọ́ yẹn báyìí. Make sure you are waving it. As you are waving your hand, you are receiving your blessing. Sọ pé na go de Yesu. Na go de Yesu, Yesu seriki. Na go de Yesu. Na go de Yesu, Gbèsè rẹ̀ Yesu lẹ̀. seriki. Ó yá sọ pé Yesu mugode bakaye. Utangiji kaikaye kai sayabo. Yesu mugode bakaye. Ubangiji kai sayabo. Are you ready, everybody? Kare. Ubangiji kai sayabo. Kare. Ubangiji kai sayabo. Face your neighbor. Let's sing that song again. Wàá di ọwọ́ neighbor ẹ mú. Ìwọ tó bá gbá Hausa lọ bí Google. You will just know that we are praising God. The neighbor yẹn mú. Are you ready? Sọ pé Jésù mugode bakaye. Wave your hands down. Ubangiji kai sayabo. Say Yesu. Mugode bakaye. Ubangiji Kere. Are you ready? Pọ̀ sókè. Kare. Ubangiji kai. One more time. Kare. Come on. Leave that neighbor. Look for another neighbor. Ẹni tó gbọ́ Hausa. Wàá tún orin yẹn kan. Hold the neighbor. Another neighbor. Pull the neighbor out a bit. Fà á jáde díẹ̀. Ẹ fà á. Ẹ kàn rọra fà á ni o. Are you ready now? Can we sing that song again? Make sure you lift his hand up. Make sure you lift her hand up. Are you ready? Yesu mugode. Lọ́wọ́ sókè. Ubangiji kere Lift the hand of your neighbor. Yesu mugode bakaye. Ubangiji kere sayabo. Oya ka Yesu. Kere. Ubangiji kere sayabo. Sọgbẹ́ kare. Ubangiji kere sayabo. Kere. Ubangiji kere. Are you ready for this one? Say Yeshua Amasiya. Wamajuwa sókè. Lion of Judah. Everybody say Yeshua. Yeshua Amasiya. Come on now. Lion of Judah. Bọ́lá sígbẹ́ Yeshua. Yeshua. Lion of Judah. Agule Sheba. Yeshua.
Lion of Judah. Lion of Judah. Agule One more time we say Yeshua. Lion of Judah. Agule number one. Agule Yeshua. Lion of Judah. Ó yá kọjú sí neighbor kan sọ pé neighbor. Neighbor. Please leave that neighbor. Look for a smiling and active neighbor. Sọ pé neighbor. Ó yá di ọwọ́ neighbor yẹn mú. Sọ pé neighbor. Alẹ́ mi lẹ̀ rí kàn. Ó yá face another neighbor tó bá lè jó tó bá lè. Wá sọ pé wọ́n ti máa gbọ́ wá ti máa gbọ́. Olúwa dára sí mi o. Wọ́n ti máa gbọ́ Olúwa dára sí mi o. Face that neighbor sọ fún sọ pé wọ́n ti máa gbọ́ Olúwa dára sí mi. Wọ́n ti máa gbọ́ Olúwa dára sí mi o. Ọ̀rẹ́ mi wá ti máa gbọ́ Olúwa dára sí mi o. Wọ́n ti máa gbọ́ Olúwa dára sí mi o. Ó yá sọ̀wọ́ báyìí wá pariwo wípé alágbára lọ́lọ́run mi. Look for that neighbor. Sọ pé neighbor alágbára o. He's a miracle God. He's a wonderful Father. He's a mighty God. Awesome wonder. Alágbára. Alálàlá. Aládélá. Alágbára lọ́lọ́run mi. Alágbára ni Jésù mi. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára. Ó yá testify. Alágbára ni. Alágbára lọ́lọ́run. Wọ́n ní mo ẹ̀ kó sọ fún. Bó bá ti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà lórí. Testify. Alágbára lọ́lọ́run. Ó máa lọ bẹ́ẹ̀. Ladies and gentlemen, tó bá bẹ̀rẹ̀ question pé báwo ló ṣe jẹ́ tó fi débí. Ladies and gentlemen, nílùú Àbújá tó bá bẹ̀rẹ̀ question pé kí ló dé tó ṣe ń jó tó ṣe ń fò sókè. Testify wípé alágbára lọ́lọ́run mi. Alágbára ni Jésù mi. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ. Ó yá gbóhùn sókè testify. Mọ́mì yẹn testify. Alágbára lọ́lọ́run mi o. Kí ló wí náà? Tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Ó yá dì í lọ́wọ́ mú fàásìtà sọ pé alágbára máa lọ lọ́rùn wá sí àgbà. Agbára ìbò agbára. Fàásìtà kíákíá. Mọ́mì yẹn bó ṣe ń jó síta yẹn. Àwọn ìyanu tí ò tí ì ṣẹlẹ̀ rí lẹ́bí ẹ̀ á dẹ̀ máa wá ẹ rí. Ó yá sáré fàásìtà sọ pé alágbára máa lọ lọ́rùn mi o. Agbára ìbò agbára. Ó yá sáré síwájú kó pariwo pé Jésù mo rọ́wọ́ rẹ̀ láyé mi. Mórí o. Jésù mo rọ́wọ́ rẹ̀ Láyé mi. Mórí o. bọ́nà. Bí mo tilẹ̀ kéré o. Ó fàánú gbà mí sà. Aṣọlọpà Ureke Palia Aṣẹlẹpẹ Iraka Palia sà. Mo rọ́wọ́ rẹ̀ sà. Mo rọ́wọ́. Ayapali Kapalia Ekepela Usada Paya Hegede Urataya Esadi Bimo tilẹ̀. I feel the presence of God here. Bimo tilẹ̀. Wọ́n máa fò sókè pariwo ọwọ́ òun. Oṣù iṣẹ́ ha. Ìyanu lọ́wọ́ rẹ̀. Ó gbé ayé mi padà. Orísun ìwé. Orísun tí kì í bẹ̀. ọwọ́ Olúwa. Ọwọ́ Olúwa. Ó ṣe Wait.
ó yá sọwọ́ yẹn báyìí sọwọ́ yẹn báyìí kó o gbẹ́sẹ̀ bíi mẹ́ta síwájú gbẹ́sẹ̀ mẹ́ta síwájú ọ̀há make sure pé o náwó ẹ̀ báyìí are you stressing your hand tó o bá fẹ́ tún orin yẹn kan wà á kúrò lójú kan tó wà torí pé nínú Àbújá yìí Ọlọ́run á sún wa síwájú are you ready now wà á gbẹ́sẹ̀ bíi 21 síwájú wà á pariwo pé ọwọ́ òru ó sì ṣe ìyanu lọ̀rọ̀ rẹ̀ ó yí ayé mi padà ẹ̀ṣà ẹlẹ́pẹ̀rú kàpálì ẹ̀ṣàyà orísun tí kì í gbẹ ẹ̀ṣà àyàyà ṣáda. one more time sísíwájú parí ọwọ́ Olúwa. wàá sísíwájú wàá fò síwájú ẹlẹ́pẹ̀rẹ̀ kọ́pà ẹ̀ṣà ẹlì màsúpà káyà. Orísun iye, orísun tí kì í jẹ, ọwọ́ Olúwa ó sì Russia nígbà tí ó bá lè sún síwájú wàá fi sílẹ̀ nígbà tó bá lè sún síwájú tó bá lè gbáre ni kò sáré gbámú wàá sọ wípé come and join me sing hallelujah come on. fàásìtà kí ló bá jáde àgbọ̀n mi wẹ̀ fàásìtà come and join me sing hallelujah my neighbor kí ló bá jáde ó yẹ kó máa join me sing. Abuja praise the Lord for his good his mercy endureth forever ẹ̀rúdẹ́kùn come and join me sister Bridget come and join me come and join me singing kí ló sọ bẹ́ẹ̀ wọ́n bọ́ tẹ̀ kọ́má ó sọ̀rọ̀ ó kù 20 minutes ó kù 20 minutes àbí ó yá fi neighbor yẹn lẹ̀ eléyìí ó ní ìdí neighbor ìwọ fúnra rẹ̀ ni kò já síwájú tó bá ń wẹ̀ ó lè lọ fò bá bí 100 people wà á máa pariwo wà á máa tẹ́sà wà á ní ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi ó gbé mi fò ọwọ́ Olúwa bẹ lórí iṣẹ́ mi o. ó gbé mi fò ọwọ́ Olúwa ni ó gbé mi fò ó gbé mi sá ọwọ́ Olúwa ó gbé mi fò. ìlú Àbújá la wà yìí. Let me tell you, this is the central of Nigeria. Àárín gbùngbùn Nigeria la wà yìí. This is Federal Capital Territory. Tó o bá wo máàpù Nigeria, àárín ni Abuja wà. O fẹ́ inú àárín yìí o fi ń pàṣẹ. Wà á tún orin yẹn kọ. Bó o ṣe ń kọ orin yẹn, ire máa wá ẹ wá lọ́sẹ̀ yìí. Ọlọ́run májẹ̀mú àánú Ọlọ́run prophet. Bàbá wa Abel Táíwò Òjó Ọlọ́run yẹn á jẹ́ kí àánú wá sọ́dọ̀ ẹ̀. Mo ní kó o má dúró di ọ̀ṣà má jẹ́ kí protocol di ẹ lọ́wọ́ wà á máa fò wà á máa sáré àní ọwọ́ Olúwa ń bẹ lórí a. Ó gbé mi fò. Ọwọ́ Olúwa. Ó gbé mi fò. Ọwọ́ Olúwa sàn. Ó gbé mi fò. Ó gbé mi sá. Ọwọ́ Olúwa. Sáré síta sáré ọwọ́ Olúwa sà. Ó gbé ẹ̀fọ́ ó máa fò ọwọ́ Olúwa sà. Ó gbé mi fò. Dúró sí ibi tó wà yẹn ọwọ́ Olúwa yẹn náà la fẹ́ kọ. Wàá sọ wípé gbọ̀gbọ̀rọ̀ wàá wá lọ bá 200 people. Wàá sọ pé mọ́mì ṣọ́ra wọ̀ Jésù láyé mi gbọ̀gbọ̀rọ̀. Lọ́bọ̀ wọn mọ́mì jáde síta bírọ́dà lọ́bọ̀ wọn wà ní ṣọ́ra wọ̀ Jésù láyé mi o. Ẹ̀wọ̀n wọ̀ Jésù lórí mi o. Ẹ̀wọ̀n wọ̀ Jésù láyé mi. Dádì ẹ̀wọ̀n wọ̀ Jésù láyé mi. Ẹ̀wọ̀n wọ̀ Jésù láyé mi o. Ẹ̀wọ̀n wọ̀ Jésù láyé mi. Ẹ̀wọ̀n wọ̀ Jésù láyé mi.
Ọwọ́ Jésù láyé mi. Gbàgbọ́rọ̀ gbàgbọ́rọ̀. Gbàgbọ́rọ̀ gbàgbọ́rọ̀. Ìṣẹ́jú márùn-ún náà sọ pé kù. Eléyìí, make sure you do something extraordinary. O fẹ́ yin Ọlọ́run bí ẹni pé o tí ì yìn. Àwọn ṣàgán máa béèrè pé kí ló ṣe ẹ́. Orin tí wàá fi dá wọn lóhùn rè, wàá ní ọ̀ṣà, mọ́mì, dáàdì. Wàá ní nọ́bísí àdèkèsọ̀ na God àdèpèsọ̀. Nọ́bísí àdèkèsọ̀ na God àdèpèsọ̀. Do something, do something, do something, do something. Wait. Àwọn bíi mẹ́rin ló káàṣì ẹ̀. Èmi káàṣì ẹ̀. Pastor Láídé káàṣì ẹ̀. Sister Bridget káàṣì ẹ̀. Ọlọ́run kò sọ bẹ́ẹ̀, mọ́mí ọpẹ́ wọ́n káàṣì ẹ̀. Okay, sẹ́yìn náà káàṣì ẹ̀. Mo ò ṣú ọ̀bẹ káàṣì ẹ̀. Àwọn tó káàṣì ẹ̀ wọ́n gbàgà sókè. Àwọn kan káàṣì ẹ̀ wọ́n yíra ńlẹ̀. Àwọn kan káàṣì ẹ̀ wọ́n somersault. Èmi káàṣì ẹ̀ mo di orí mi mú. Ìlú Àbújá ó yá ẹ káàṣì ẹ̀. Wàá tún orin ẹ̀ kọ. Do something extraordinary. Ọ̀sà ò ní lè dá ẹ dúró. Kwaya ò ní lè dá ẹ dúró. Wọ́n kù ìṣẹ́jú mẹ́ta wá sáré do something crazy. Say, no be say I dey praise, na God I dey praise. No be say I dey praise, na God I dey praise. Cássio. No be say you dey curse, na God you dey praise. No be say I dey curse, na God I dey praise. No be say you dey curse, God you dey praise. No be say I dey curse, na God I dey praise. 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 Say na God you dey praise. Na God I 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 dey praise. Na God. Ọkùnrin méjì péré máma dúró onílù yìí máma dúró sọ fún ẹnìkan pé neighbor ò ní lọ lọ́wọ́ òfo eléyìí wàá máa fò sókè wàá do something special wàá máa pariwo Ọlọ́run bàbá lọ́lá èmi máa mọ̀ rí iṣẹ́ ọwọ́ rẹ̀ Ọlọ́run bàbá jíde. Èmi máa ràn Ọlọ́run 90-30. Ọlọ́run 90-30. Sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yánu. Èmi o. Èmi táyé mi. Abuja speaker. Ó yẹ jó fún bàbá. Ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n á ṣe mí. Ṣùgbọ́n wọn ò lè rí mi gbèsè. Ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n á gbógun. Ṣùgbọ́n wọn ò lè borí mi. Kọ́kọ́ra wọn jọ lọ́nà kan sí. Pásá kàbàkàbà lọ́nà méje, pọ́kìtì mọ́mì lọ́nà kan sí. Wágọ́ jìnnìjìnnì lọ́nà méje. Ó yá fò torí mọ́mì bàbá kan kí. Ó yá fò sókè. Ọlọ́run o, Ọlọ́run. Ìwọ ni máa. Ọlọ́run bàbá. Èmi o. Ọlọ́run 90-30. Ọlọ́run 90-30. Lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yánu. Ó yá sọ bẹ́ẹ̀. Èmi táyé mi ibi tọ́lọ́run ò jẹ́ gbogbo. Ó yẹ jó fún bàbá. Ọ̀tá fi mí sínú túbú. Bàbá fọ́lẹ́kùn irin tó bí jáde. Wọ́n tún fẹ́ tàbí kókò tó dé. Bàbá mi yóò fẹ́ mímí fún wọn. Ó múra wọn jọ lọ́nà mẹ́fà. Olúwa sọ àrà wọ́n sì túká. Ará ilé mi wọ́n wà ní. Gbogbo wọn náà. Gbogbo wọn ló fẹ́ jẹ̀wẹ̀ lọ́kọ̀ọ̀kan. Nítorí ó yá fò sókè. Ọlọ́run sà. Ọlọ́run bàbá lọ́lá. Èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwọ ni mọ́mọ́mọ́mọ́. Ọlọ́run bàbá
ìwọ ni mọ́mọ́ mọ́mọ́ yìí. lọ́wọ́ iṣẹ́ rẹ̀. ìwọ ni mọ́mọ́ mọ́mọ́ yìí. Ọlọ́run 90-30. ìwọ ni mọ́mọ́ mọ́mọ́ yìí. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yáàdó. ìwọ ni mọ́mọ́ mọ́mọ́ yìí. èmi táyé mi tọ́lá. Are you ready? Are you ready? ó yẹ ń jó. Pariwo, ó yẹ ń jó jó jó, ó yẹ. ń jó fún bàbá. Ẹyọ kan péré ló kù. Ó yá fa neighbor kan tó ti làágùn. Tó o bá di neighbor mú, tí pancake ojú ẹ̀ bá sì wà ń bẹ̀, tí Mary Kay yẹn bá sì wà ń bẹ̀, tí foundation yẹn bá sì wà ń bẹ̀, ó jẹ́ jùlẹ̀. Ṣé o ti jùlẹ̀? Kò kun powder wà ó wá gbàdúrà. Wàá fà ni. Wàá fà ni o. Wàá dàbí irú nínú ẹ̀mí mímọ́. Ṣé o ti dì í mú? 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 Sọ pé mo ti dì í mú. Ṣé o ti gbá rẹ̀ mú? Mo gbá rẹ̀ mú. Sọ pé mo gbá rẹ̀ mú. Mo gbá rẹ̀ mú. Mo ní mo gbá rẹ̀ mú. Àwọn gbá rẹ̀ mú. Mo gbá rẹ̀ mú. Ṣé o ti gbá rẹ̀ mú? Ṣé o ti gbá rẹ̀ mú? Ooo ṣe. Bí ẹni ní ẹ mú. Eléyìí ìmọ̀ ẹ̀yẹ kan tó lágbára ni. I love hymns. Ṣùgbọ́n wàá dàbírú pẹ̀lú hymns yẹn. Ṣé o ti dì mú? 1, 2 sọ pé mo tẹ̀síwá dúró lọ́nà gbogbo sí lójoojúmọ́ mo gbàdúrà bí mo ti lọ Olúwa gbé mi sókè. Olúwa gbé mi sókè. Olúwa gbé mi sókè. Fà mí lọ sí ibi gíga. Àpáta tó ga jù mí lọ. Olúwa gbé mi fò sókè. Olúwa gbé mi sókè. Olúwa gbé mi sókè. Fà mí lọ sí ibi gíga. Àpáta tó ga jù mí lọ. Olúwa gbé mi sókè. Wait 30 seconds ló kù. Bá mi wọ́n neighbor mi wà wájú. Ìmọ̀ ẹyọ kan tó wá gbẹ̀yìn lélẹ̀. Wàá kọ́ bí jagunjagun. Wàá make sure pé move your body. So lè ṣe tán. Ká tó kan hímù yẹn kárí kó lè sọ pé I can carry my body. Ẹ̀mí mi mọ̀ ẹ́ ṣe. I can carry my body. Gbé bọ́dì ẹ̀. Sister Bridget, carry your body. Brother yẹn carry your body. Àìsàn jáde lára ẹ̀. Ìbànújẹ́ jáde. Daddy, mommy, carry your body. Oh yeah, carry your body. Oh yeah, carry your body. Ẹyọ kan tí mo lókù. Ìmù yẹn rè. Wàá sáré ni o bí ológun. 1, 2 aṣẹ́gun àti àjògùn ní nípa ẹjọ́ Jésù. Olúwa bẹ fún wa. Kò séwu tó. Ó yẹ pariwo náà. Aṣẹ́gun dà. Àbújá aṣẹ́gun dà. Àbújá o. Sọ pé ẹni tí a gbà. Ẹni tá a bá fẹ́ lẹ́sẹ̀ síbẹ̀ ó wà ó jọba àwájú. Wọ́n mọ̀. Ẹni tí a gbà ẹni. Sọ pé ẹni tí a gbà. Pariwo síbẹ̀. Síbẹ̀ ó wà ó jọba àwájú. Aṣẹ́gun lọ àwájú aṣẹ́gun. Gbogbo aṣẹ́gun pariwo pọ̀ sókè ògo. Pàtẹ́wọ́ dáadáa fún Jésù.